mo wá fẹ́ fàyọ̀ ń bẹ̀ ni wípé lóòótọ́ ọkọ wa ó fẹ́ yàwó lé mi lóòótọ́. Ta ni ìyàwó tó fẹ́ lé yín? Ìyàwó tó fẹ́ lé mi ni Kàfàyà. ń bolo ìyẹn wà. Ó wà níbí báyìí. sóhun náà ni ìyàwó tó fẹ́ lé yín. Ìyàwó tó fẹ́ lé mi wà níbí báyìí. òun ló sọ̀rọ̀ yìí. Nígbà tó fẹ́ yàwó kó tó fẹ́ yàwó rárá tẹ̀kàtẹ̀ máa ń jà torí mi lè parọ́. Gbogbo wọn mo ṣẹlẹ̀ pátá ló mọ̀. Bẹ́ẹ̀ máa ń jà àtọkọ yín. Bàbá lọ́jà mọ̀. Àtọkọ yín. Gbogbo aró ìṣẹ̀lẹ̀ pátá ló mọ̀ pa máa ń jà kó tó fẹ́ yàwó. Nígbà tó wá fẹ́ yàwó yẹn ó tún wá peléke sí i. Ìdí mi sọ pé peléke sí ni wípé tó bá gbọ́rọ̀ ẹnu ti yàwó ó máa sọ fún yàlé. Tó bá gbọ́rọ̀ ẹnu ti yàlé. A sọ fún yàwó. Ọkọ gbogbo ló ń da lérú. Gbogbo ní kò yẹ kémi nífẹ̀ẹ́ ìyàwó tèmi. Torí ìdí rẹ̀ tó bá fún bóyá ó fẹ́ ṣe nǹkan bóyá ìyàwó mi fẹ́ ṣe nǹkan yóò ti yẹ yín. Ọkọ gbogbo ló yẹ kó mọ bó ṣe máa ṣe àárín yẹn ọ̀tọ̀ ọkọ wa gbogbo ló ń da lérú. Kí ni fà mo ti lọ lóòótọ́ ọ̀tọ̀ wá padà wà mo dẹ̀ dán ọmọ mi lẹ̀ ni. Nígbà tó tíjà yẹn le gan tó dójú ikú dé yẹn pé gbogbo ṣọ́ọ̀bù mi ló bàjẹ́ tó ṣe gbogbo ẹ̀ ìyàwó tó dé rárá ní ọ̀rọ̀ tí mo sọ yìí o. Ó bà gbogbo ṣọ́ọ̀bù mi jẹ́ tẹ́wọ́ kò sẹ́ni tí kò mọ̀ ló ṣe ẹlẹ̀. Mo ṣá fìbínú mo fi lọ ń gbà yẹn. Adẹ̀fẹ̀ ṣokùn dáàdi wa bàbá gbé owó ní táìmù gbà yẹn lóṣù kẹwàá náà ni on the 17. On the 17 yẹn lọ́wọ́ olúwo òṣìẹ̀lẹ̀ wọ́n mú ìwé wá bá mi ní ṣọ́ọ̀bù mi nípò wọn nídìí mi ní ilé olúwo. Mo dẹ̀ máa dáhùn mo ní tí bá rí bàbá tó bí mi ní ọmọ mi lè lọ sílé olúwo báyìí torí ibi tí mi ń wọ̀rì mi lè wọ́bẹ̀ lẹ́yìn bàbá mi. Bàbá mi dẹ̀dẹ̀ àlọ́lé olúwo ọṣà ṣẹ̀tù ẹ̀gbá yẹn mo sọ fún ọmọ olúwo pé mi lè padà sí ọ̀dọ̀ ẹ̀. So gbàgbọ́ gbà yẹn èmi ti kó lọ́dọ̀ ẹ̀ mo ti ń dágbé ní táìmù gbà yẹn mo ṣáà rí pé déédéé dé ní alẹ́ ìjọ yẹn ni àbúrò ìyá mọ́mí wọn kan ó kú ní ìwò mo dẹ̀ ṣe wá kọlẹ̀kùn nìyẹn mo ní kí náà wá ẹ ṣáà ti lé mi so ẹ máa lọ bí bẹ́ẹ̀ lọ ó ní ọ̀rọ̀ wà ní ìgbà kan àwò kan ó ní ẹ. Kí ni kókó ohun tó wá bá wa ṣé ó wá ṣètò ọ̀rọ̀ ara rẹ̀ ni. Ó wá bá wa tó ló wá sọ fún mi pé kí n jọ tọrọ lọ kí n padà sí ọ̀dọ̀ òun mo ní mi ìfẹ́ wàhálà jẹ́jẹ́ mi mo jókòó mi tó ti bà gbogbo ṣọ́ọ̀bù mi jẹ́ kí n wá nǹkan tí mo fẹ́ fi ta ọjà mi padà ọjà bẹ́ẹ̀ sì ní bẹ́ẹ̀ mi pé òun máa fún mi lówó òun máa ṣe gbá òun máa ṣàwo ó ní kí n jọ kí wọ́n fi san ọmọ mi fún ààrẹ náà ló dẹ̀ fún mi ní owó mọ́tò tí mo fi kó ẹrù padà sílé rẹ̀. Bẹ́ẹ̀ni. Nígbà tẹ́ wá débẹ̀ ńkọ́. Nígbà tí mo débẹ̀ kò pé ọ̀sẹ̀ bíi mẹ́ta tí mo kó débẹ̀ ló na accident. Ní ọkọ yín. Bẹ́ẹ̀ni. So ìyàwó mi fẹ́ ṣe ìnáwó ní táìmù gbà yẹn lóòótọ́ kò sọ fún mi pé òun fẹ́ ṣe ìyàwó èmi ò dẹ̀ mọ̀ pé tòun àtọkọ ti jọ sọ ní àárín ra wọn èmi dẹ̀ máa dáhùn so ìwọ tó fẹ́ lọ patí ò dàgbére fún mi nígbà tó dẹ́ẹ̀dẹ̀ mi kí káàbọ̀ àjọyọ̀ òdì inú ilé so nígbà tó wá di Sunday yẹn bóyá ó fẹ́ bọ́ọ̀gùn nínú ẹgbẹ́ wọn ní káwọ̀ọ̀ṣì lọ́dọ̀ bàbá àràbà kò dàgbére fún mi ṣé wọ́n tó dàgbére fún mi ṣé mo lè máa bí ẹlẹ́rìí pé bolo ti ń bọ̀. Madam mi lè bí ẹlẹ́rìí. Ẹ farabalẹ̀ ẹ já fọ̀rọ̀ Ògún àti Ṣàngó yẹn lẹ̀ ẹ jẹ́ ká lọ sórí sàn án. Tọ́lẹ̀ ni mo yé ṣẹlẹ̀. Mi ìfẹ́ kẹ́ sọ ẹ̀fìn yẹn lẹ̀ ìyẹn kọ́ ìwọ̀n tó jẹ mọ́ ọ̀rọ̀ ìdílé ńlẹ̀ làwa gbé lọ́wọ́. Ó ní pé kí n jọ igbá kan kan mo lè kó padà sí lẹ́yìn táìmù gbà yẹn. Kí ni igbá kan àwò kan? Gbogbo táìmù gbà tó wá kó dé yẹn ilé ò ní sinmi náà wàhálà lé ní wàhálà lọ́la ni. Débi pé mo ṣàrà ń wò tó ń gbàgbé ìyàwó dẹ̀ máa bímọ lóòótọ́ jọ ẹ bọ́ sí jọjọ òṣìẹ̀lẹ̀ ọdẹ dè ṣọ́ọ̀bù mi ọ̀sáré fún wa lówó ọbẹ̀ ọwọ́ ń bọ́ mo dẹ̀ ṣe lọ kòtò 12 wọ́n padà dìbò tèmi sọ fún àti mi kan tó ń ta àkàrà pé mọ́mí Samuel ó dàbí pé ìyàwó mi ti bímọ àwọn dẹ̀ máa dáhùn pa pé tó bá yọ̀ fún ẹ kí tó bá dẹ̀ yọ̀ fún ẹ rárá máa wò sọ́kọ́ wá kí mi owó ló ná ni. Kan ló fún yín nímọ̀ràn bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni so mo dẹ̀ ara ń wò wọ́n bọ́dẹ̀ ṣe dé báyìí nǹkan bíi aago 12 ọ̀sán ọdẹ pè mí wọnú ṣọ́ọ̀bù ìyàwó àrísì ìyàwó ẹ ti bímọ mo ní akéwò ọmọkùnrin àbòbìnrin ó ní obìnrin ló bí mo ní ẹni lọ́jà ó mi lè láwo ìyàwó mi bọ̀ tó bá dọ̀la ń kọ́. Má lọ wò ó. Gbọ́dọ̀ di ijọ́ kejì òjò rọ̀ ó bọ́ síjọ́ Friday mo dẹ̀ pe àwọn lórí fún mi ní ẹ ló dádùn àrísì tí ìyàwó mi ti délé lónìí máa gbọ́dọ̀ tó ń bí wọn léèrè nígbà mo dẹ̀ yà kọ́ ti fóònù mo dẹ̀ yà mú owó mọ́tò mo dẹ̀ lọ dẹ́dá. Ẹ lọ sọ sípítù yẹn. Bẹ́ẹ̀ni. Nígbà ẹ dọ́ sípítù yẹn ṣe ẹrí ìyá ọlọ́mọ. Orí ọmọ mo rọ́mọ. Ìyá ọlọ́mọ náà sì rí yín àbówò tí ì lajú dáadáa. Ó sì wà lójú oorun. Torí CS ló fi bímọ. Ó wà lójú oorun ó ń fi ọwọ́ dá mi lóhùn. Báyìí. Ọ̀dà káwá lọ ní sí ìyá wa ìyálé nígbà tí wọ́n á gbé ọmọdé kí ló ṣẹlẹ̀.
nígbà tó máa gbé ọmọ délé lóòótọ́ èmi ti lọ sọ́jà èmi ò sí nílé ìgbà tí mo dẹ̀ délé lálẹ́ ọmọ padà wà ọ̀dọ̀ mi pé ìyàwó mi ti délé olódè dalẹ̀ kí n tó lọlé torí lè wá jìnnà sí Òṣìẹ̀lẹ̀. ìgbà mo wá délé tó báwọn ṣe yọ fẹ́mi tán bọ́n ṣe sọ fẹ́mi tán pé ó ti délé èmi dẹ̀ bọ̀ sáàrin ọjà ni mo dàgbà pampers mo dẹ̀ rọṣẹ́. láti gbé fún. Mo gbé sínú polybag mo yọ polybag kan nínú ọjà tí mò ń tà mo gbé sínú láńlọ́ọ̀nù báwọn dẹ̀ délé mo bá lórí kọ̀ òun kọ́ lọ́wọ́ ni mo dẹ̀ náà yóò gbó káàbọ̀ o ọlọ́run awó wà pọ̀ ìgbà kan àwò kan èmi lè wọ yàrá tèmi lọ mo dẹ̀ la bẹ́wù báwo ṣáṣe wá bẹ́wù mo wá torí ṣòkòtò mo wọ̀ mo wá rorò sí orí ṣòkòtò yẹn mo dẹ̀ wọnú ilé mo dẹ̀ gbé nǹkan tí mo ra yẹn pé fún ìyàwó mi fún rẹ̀ ọgbọ́n ló gbà èmi dẹ̀ ti yíṣẹ́ padà ń tèmi ọkọ mi dẹ̀ tẹ̀lé mi wọlé lọ́dọ̀ ẹ̀sìn mo ní àti dáná òun jẹ nǹkan ó ní káwa sì jẹun títí wa pé bọ̀ kí n lábẹ́ lọ́wọ́ àkọ́bí ìyá ọkọ mi pé ṣọ́ máa jẹun mo dẹ̀ fún wọn lésìlẹ̀ sọ̀tẹ̀ pé ṣé mọ́mì máa jẹ oúnjẹ ìṣá báwo dẹ̀ ṣe wọnú yàrá ìyàwó mi mo dẹ̀ lábáyọ ọkọ wa ọdẹ náà wọn ti jẹun lọ́sàn mo dẹ̀ ìṣe padà mo wọnú yàrá mi lọ èmi dẹ̀ jẹun tèmi ọmọ mi jẹun so ọkọ adé máa dáhùn pé kí bọ́ wọn bu ọbẹ̀ títí wọn. òun náà sá jẹun. ẹ jẹun so ibi tó hàn ti ń jẹun lọ lọ́wọ́ èmi ti wà lórí bẹ́ẹ̀dì ọ̀nà tèmi ló bá ní ìyàwó àrísì ìyàwó ẹbí mọ òsùn ti gbà pọ̀ mo ní mo ṣe máa sùn tì ṣé ó já lákọ̀ọ́bí ní aṣáájọ sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ yẹn. àtọkọ yín. àtọkọ mo ní mi lè sùn tí ó bá ní ó dáa mo láti jẹun tán mo dẹ̀ nìkan ọmọ mi palẹ̀ mọ́ àwọn ọmọ mi gbé abọ́tọ̀ fi jẹun lọ ó dẹ̀ ṣe jáde báyìí mi ti rí wò pé bóyá ọ̀hún ló máa sùn èmi dẹ̀ dídé mo dẹ̀ tilẹ̀kùn bẹ́ẹ̀ ṣe padà wọnú lẹ́nu ẹ̀ tí má tilẹ̀kùn yẹn kíní kan ló máa ṣe kíní kan ṣé bàbá iṣẹ́ mi lówó fi kọ́lé ni kíní kan gbàpọ̀ mo ní Daddy Warisi mo ní ọláyìí kó máa sáré sọ̀rọ̀ sí bàbá mi mo ní mi gbọ́n sọ̀rọ̀ sí yẹ báyìí tó bèrè lálẹ́ ìjọ yẹn ni. ṣé lóòótọ́ tàbá wò báyìí ṣé lóòótọ́ ni ọkọ yín sọ pé ọ̀dà o mátírìtì lẹ̀kùn o. wọ́n sọ bẹ́ẹ̀ lóòótọ́. ṣé lóòótọ́ lẹ́yìn sọ wípé ṣé góòdì ni ọmọ ìyàwó bí fún ọ ní. bàbá àjà nìyẹn. ó ti yé mi ṣèbí lóòótọ́ lẹ́yìn sọ bẹ́ẹ̀. lóòótọ́ ọgbọ́n mo sọ bẹ́ẹ̀. kó àwọn pọ́ìntì náà là máa béèrè lọ́wọ́ ara wa àbọ̀mọ̀ mi ò yé yín wípé ṣé góòdì ló bí fún ẹ ní inú àtúnṣe yìí náà sì ṣé lóòótọ́ lẹ sọ fún wípé ẹ̀yin ọba ná owó rẹ̀. èmi ò sọ bẹ́ẹ̀ o so ọkọ gbọgbọ ló sọ fún mi pé ìgbìmọ̀ pọ̀ tèmi àtọ̀hún èèyàn nípa òun ti mọ ibi tí èmi fẹ́ bá yọ sí òun. ọ̀dà ẹ ṣeun ẹ̀yin wa kóòtù àdàbí òun náà ni ètò tẹ̀ ń gbọ́ ní Wise 87.9 FM níbẹ̀ náà la wà yìí ohun tá à ń ṣe yìí a wà láti ba inú ilé jẹ́ bí kò ṣe pé ohun tí ọba yóò ní kálukú ká fi yé òun àbí ohun tí mò ń sọ òye yín ọkọ ìyàwó dà ẹ bá ń gbẹnu sí kinní yẹn sọ ti gbẹnu sí. ẹ ṣeun ó kọ yín. mi ní Sẹ̀mí Ògúnbọ́nà. ọ̀ya láti Òṣìẹ̀lẹ̀. ẹ̀yin ló lóko sí ọkùn tó jóná kíní kan ọkùn tó jóná kú sí àbí. ṣé kí n máa sọ̀rọ̀. ọ̀ya mú gbọ́ yín. èmi ní Sẹ̀mí Ògúnbọ́nà. láti Òṣìẹ̀lẹ̀. ẹ ṣeun. ètò ni mo fẹ́ yàwó. ṣùgbọ́n gbogbo ìgbà tí mo ti fẹ́ yàwó. ìyá bàdó fọkàn mi balẹ̀ o. ó ń lo oògùn pẹ̀lú mi